lórí ọ̀rọ̀ Tani Olorun òun náà ni a ṣì wà báyìí. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ yá mi létí yín o, ẹ̀yin Muslim ẹ yá mi létí yín, ẹ̀yin Christian ẹ̀yin náà ẹ yá mi létí yín. Àti oníṣẹ̀ṣe àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó bá ń wò mí yálà o ò tẹ̀ wá ṣe nǹkan kan nínú mẹ́tẹ̀ẹ̀ta but tó o ṣáà ti jẹ́ ọmọ Yorùbá yá mi létí ẹ̀. Dẹ̀ tún bá mi share ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ tòní torí pé kí ni ambassador of peace òun ni mo jẹ́. Ambassador of peace ni mo jẹ́ fún Christian, ambassador of peace ni mo jẹ́ fún Muslim, ambassador of peace ni mo jẹ́ fáwọn oníṣẹ̀ṣe. Kálàáfíà kó ṣàjọba ní ilẹ̀ Yorùbá, kí ilẹ̀ Yorùbá kó ní lọ síwájú, òun làwa wà after. Àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lé kọ̀nàkọ̀nà lọ́nà ká tó fàbọ̀ sórí ẹ̀dìyẹ. Muslim kí ló ń ṣe wá? Mùsùlùmí kí ló ń ṣe wá? Ṣé rí tá bá fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá yìí kó wà peaceful, kó wà nílẹ̀ alálàáfíà, ẹ jẹ́ ká padà sátẹ̀yìn wá, ẹ jẹ́ ká flashback. Báwo ni a ṣe ń bára wa live bọ̀ tẹ́lẹ̀? Ìfẹ́ la fi ń bára wa lò bọ̀ tẹ́lẹ̀. Ìfẹ́ la fi ń bára wa gbé. Ìfẹ́ la fi ń bára wa lò tẹ́lẹ̀. Àti Muslim àti Christian àti oníṣẹ̀ṣe. Lọ́dún iléyá tá bá fẹ́ ṣọdún iléyá both Christian àti oníṣẹ̀ṣe lọ́ máa lọ sílé mùsùlùmí ládùúgbò wọn tó ń ṣọdún iléyá tó máa lọ jẹun bẹ́ẹ̀ tó máa lọ bá wọn ṣọdún. Tó bá di ọdún Christian náà Muslim àti Christian náà wọ́n á jọ bára wọn ṣe. Nígbà tá a ti jọ jẹ́ ọmọ Yorùbá tá a ti jọ wà ládùúgbò àfi ká jẹ́ kí ìfẹ́ àtàlàáfíà àfi ká jẹ́ kó jọba ládùúgbò wa. Ṣé ìgbà tí ìfẹ́ ti sọnù láàrin mùsùlùmí àti mùsùlùmí tí mùsùlùmí ti ń gbé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ lọ sí kóòtù tí bá gẹ́ bí ó máa jẹgba torí mi ò pẹ́ tí mùsùlùmí tó ti ń gbé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tó ti ń gbé lọ sí kóòtù? Ṣé ìfẹ́ wà nìyẹn? Láàrin àwa mùsùlùmí gan ìfẹ́ ti sọdún láàrin wa because gbogbo wa la fẹ́ claim champion, gbogbo wa la fẹ́ claim pé èmi ni mo gbàgbọ́ yẹ́sìn. Tí a bá kọ́kọ́ lọ mọ̀ wípé Yorùbá la kọ́kọ́ jẹ́ ká tó jẹ́ mùsùlùmí, ìgbà tá a gbọ́njú tá a mọ̀ tún yàtọ̀ sósìn la ṣe sọ pé Muslim ni mo ṣù sí o, Christian ni mo ṣù sí o, ìṣẹ̀ṣe ni mo ṣù sí o. Tí a ò bá kọ́kọ́ lọ mọ̀ yẹn dájú pé gẹ́gẹ́ bíi pé mo ṣe wá ṣe jẹ́ Yorùbá yìí lákọ̀ọ́kọ́ ná jẹ́ kí n jẹ́ kálàáfíà, jẹ́ kí n jẹ́ kó jọba nílẹ̀ Yorùbá, jẹ́ kí n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ mi. No matter how irú nǹkan tóun ní believe nínú ẹ̀ nígbà tí kò bá ti kí ń ṣe ìkà èèyàn, tí kò kì í ṣe pé ó ń ṣèkà, tí kò kì í ṣe wípé bóyá ó ń pa ọmọlàkejì ẹ̀, tí kò ń ṣe apààyàn, kò yẹ kó jẹ́ pé sìn ló máa wá fagbọ́n mi sí omi òtó. Torí pé láti ìjọ tí eṣinṣin ti ń jẹ elégbò kò sẹ́ni tó rí o. Ìgbà tí elégbò tó wá pa eṣinṣin lẹ̀ṣẹ̀ wá ń sọ pé ó ti ní kájù. Tani Olorun máa ṣe nǹkan tó ń ṣe yẹn àfà, ẹ̀yin lẹ prompt Tani Olorun sí i, ẹ̀yin lẹ sún Tani Olorun kọ̀ǹgìrì tó fà tó fi bojú ẹ̀yin. Bí wọ́n ṣe sọ pé òun gbèjà Allah tó já sí pé eléyìí bídíà, eléyìí ṣíríkù, eléyìí ìgbà ẹni tí òun kọ ṣíríkù fún ṣé mùsùlùmí ni? Is he a Muslim? Kò kí ń ṣe Muslim, oníṣẹ̀ṣe ni, oníṣẹ̀ṣe ló dẹ̀ lẹ́bọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfà tí ẹ wà lórí social media tẹ́ ẹ wà nídìí pé ẹ fẹ́ paná ẹbọ ọ̀hún, ẹ fẹ́ paná ẹbọ ọ̀hún, ìṣẹ̀ṣe gbọ́dọ̀ ọ̀hún ni, ìṣẹ̀ṣe gbọ́dọ̀ ọ̀hún ni. Wàhálà ẹ̀ ń ba Islam jẹ́ ni, ẹ̀yin lẹ́ ń fẹ́ ìdí Islam síta. Ẹ̀yin lẹ́ ń fẹ́ ìdí Islam síta, ẹ̀yin lẹ́ ń bá Islam jẹ́. Ẹ yẹ ká stop ẹ̀. Ẹ yé condemn ẹ̀sìn ẹlẹ́sìn mọ̀ láti fi gbé tiyín lárugẹ. The more tẹ bá fi ń condemn ẹ̀sìn ẹlẹ́sìn láti fi gbé tiyín lárugẹ,
àwọn tẹ́ ń kọ̀ndẹ̀mù ẹ̀sìn wọn yẹn náà àwọn náà máa lọ wábi tẹ́sìn yín kù díẹ̀ káàtó sí. ṣé wo mọ̀ wípé ok gbogbo nǹkan tó níṣẹ̀ṣe ń ṣe bọ́ ṣe ń bọ̀rìṣà bọ́ ṣe ń gbégún bọ́ ṣe ń gbé gbogbo ẹ̀ kò kí ń ṣe ìlànà mùsùlùmí kò sí nílànà mùsùlùmí á máa wọ̀n níwò pé aláìní làákàyè àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà ní oníṣẹ̀ṣe náà ṣe ń wo ẹ̀yin mùsùlùmí bí aláìní làákàyè tí a bá ń tàwáf tí à ń pòyì kàbà ṣé inú kàbà lọ́lọ́ ń gbé ni tá a bá ṣe ń pòyì kàbà yẹn bẹ́ẹ̀ kó yá ẹ̀wù àwọn tó ń bú wa tó sọ pé à ń gbégun ẹ̀rí àwọn náà kàbà tọ̀ mọ́ ṣe bí wọn ni wọ́n ń pòyì ẹ̀ yẹn tí wọ́n ń kì í sí ẹ̀ bọ̀ ká ní pé ẹ̀yin muslim ẹ bú oníṣẹ̀ṣe tó yẹ pé ẹ fọ́lò ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé làkúndínkù wálé yẹ̀dín tó yẹ pé ẹ fi tiyín kẹfì ṣe tiyín kémi náà kí n fi ṣe tèmi tí ẹ lọ máa tú di oníṣẹ̀ṣe náà ní máa tú di yín pé ẹ wo kàbá ó yá ẹ wo kùrán ni wọn ó sì gbá oníṣẹ̀ṣe náà ní máa tú di yín ẹ̀yin àáfàá lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti máa dáná sún òrìṣà àbí ta lọ lọ́hun náà òun náà wà rò pé muslim lòun tẹ́lẹ̀ àwọn àáfàá yìí ẹ wò islam yìí ìmọ̀lílé ní bó ṣe lè ọwọ́ náà bó ṣe ọwọ́ náà bó ṣe gbogbo ọjọ́ ayé wàásù àáfàá mi iná ni bó lọ kírun ó kí dáadáa bó sùjúdù ó sùjúdù dáadáa bó rùkù dáadáa bó ka kéwú kan á ní pé kinní kan kéwú tó kà yẹn torí ẹ ti jókòó torí ẹ kí ló máa ó ní kéwú kan tó máa ń kà tí àwọn kan máa ń condemn kí ló kọ kí ni mo fẹ́ fi orúkọ kéwì ṣe o sọláàtì fati ẹ ti mọ àwọn tó máa ń ṣe wàsífà yẹn àwọn oníwàsífà aláwọn sọlá ṣẹyìn náà wọn fẹ́ fati ìmọ̀ ìbílẹ̀ kọ́ láti àwọn oníwàsífà wọn á ní sọláàtì fati kò dáa àrámù ni bídíà ni kíní kan ni. tẹ́ ẹ bá rí mùsùlùmí tó ṣe dáadáa àwọn àfáà tó kù ọ̀ọ́nì gbárùkùtù tí ó bọ̀tọ́ bá wá rí mùsùlùmí kan tó wá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ẹ wá sáré kẹ́nubò ẹ dẹ̀ máa sáré filé ayé su ẹ wá sọ̀rọ̀ ayín dìgbà kò lẹ̀ ẹ wá ń ṣépè fún bàbá yín ẹ ń ṣépè fúnra yín ṣeré ẹ ń gbéra yín lọ kóòtù ṣeré ẹ dẹ̀ jọ ń ṣẹ̀sìn kan náà báwo lẹ̀sìn yín ò ṣe ní sú ẹni tó jẹ́ pé ẹni tó jẹ́ pé kò kéwú púpọ̀ ìrànba wọ́n ní wọ́n pé tẹ́ ń sọ fún wọn ní jímọ̀ òun náà ń tẹ̀lé tó dé jà sí pé simon tiyín ìwàásù tiyín tẹ́yìn ṣe yẹn ẹ̀yin ń ṣe ìwàásù yín láti fi for your own personal interest ni kò kí ń ṣe ìfẹ́ tọ́lọ́run ẹ̀ ń ṣe ìwàásù yín káwọn èèyàn lè mọ̀ pé òun àáfàá yẹn ó gbọ́ lọ́run gbọ́ kọ́ lè máa gbóríyìn fún yín ni kò kí ń ṣe nítorí tọ́lọ́run because tẹ́ bá ń ṣe nítorí tọ́lọ́run ni ẹ ní máa tako ẹlẹ́sìn kejì torí ìsìláàmù ti yẹ kó yé wa pé làkúndínkù wálé yẹ̀dín alukurian kerim ó tún yẹ kó yé wa pé kò sí ẹni tó máa gba ìsìláàmù o àfi ẹni tí ọlọ́run bá yọ̀ǹda fún. ẹ ní bílíìfù nínú kùrán nìyẹn ẹ ní bílíìfù nínú ọlọ́run tẹ́ ẹ bá ní bílíìfù nínú ọlọ́run ẹ ní máa tako àwọn oníṣẹ̀ṣe. ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má jẹ́ kó surprise yín pé wọ́n gbé ta lọ́lọ́run normal reality ni ọ máa mú because àwọn àfáà ń gbé àfáà lọ sí kóòtù so kò yẹ kí yẹn jẹ́ tuntun wọ́n gbé ta lọ́lọ́run yẹn kò jẹ́ tuntun àfáà ń gbé àfáà lọ sí kóòtù tó dẹ̀ jà sí pé ẹ̀sìn kan náà ni wọ́n dẹ̀ jọ ń ṣe tó dẹ̀ ń búra wọn ṣẹ́sìn àwọn sọ pé Islam ẹ̀sìn àlàáfíà ṣé ẹ wá ń fi àlàáfíà yẹn ròyìn Islam ẹ̀yin àfáà yìí ṣé ń fi àlàáfíà yẹn ṣé ẹ fi ń ròyìn Islam jàgídíjàgan lẹ fi ń ròyìn Islam náà àáfàá mi ò ní Simon tó fẹ́ ṣe èmi ò kì í ṣàfà mi ìpera mi láàfà ambassador of peace ni mí kálàáfíà kó jọba nílẹ̀ Yorùbá òun lèmi wà áfítà àti Muslim o àtòjẹ́ Christian o àtòjẹ́ babaláwo àtòjẹ́ ẹ̀káǹká àtòjẹ́ Judaism àtòní gúgú màrájì kó ní gúgú màrájì kó má ní mùsùlùmí lára kí mùsùlùmí kó má ní ẹlẹ́bọ lára ẹ jẹ́ ká lọ gbé gbèsè ayé alálàáfíà ẹ fi tiyín kẹfì ṣe tiyín kó ní kálukú fi tiẹ̀ kó fi ṣe tiẹ̀
ṣé mùsùlùmí tó ń gbé mùsùlùmí ẹgbẹ́ lọ sí kóòtù, muslim tó ń gbé látàrí pé látàrí súnárì bídíárì látàrí pé látàrí àìlágbọ̀yé, látàrí àìnífẹ̀ẹ́ ara ẹni, ìkórìíra ọkàn lásánlásán, látàrí pé mo fẹ́ fàjùlọ ran lágbájá, mo fẹ́ jẹ́ kí lágbájá mọ̀ pé èmi ni mo mọ̀rọ̀ sọ jù, mo fẹ́ jẹ́ kí lágbájá mọ̀ wípé dáwà yìí èmi ni mò ń ṣe dáwà yìí jù. ẹ wá wá àṣìṣe ara yín, ẹ máa pariwo. ṣé àwọn muslim tí wọ́n lọ ń pariwo ní kíní kóòtù yẹn, ṣé àwọn òdì fíìmù ta lọ́lọ́run ni? ṣé wọn òdì fíìmù ẹ̀? ẹ̀yin ìjọba nàìjíríà, ẹ bá wa wá nǹkan ṣe sí i. ẹ bá wa wá nǹkan ṣe sí ọwọ́ ẹ̀sìn nílẹ̀ yorùbá yìí. wọ́n ti ń kọ lẹ́tà sógun, ogun ò ní já wá. báwọn muslim bó ṣe bòńbà kóòtù jọ yẹn tó ń kọrin tí wọ́n ń kọrin búta lọ́lọ́run, káwọn oníṣẹ̀ṣe náà káwọn náà wá kóra wọn wá sí kóòtù bẹ́ẹ̀, kọ́mọ wá kọrin bú ẹ̀yin àáfàá náà bẹ́ẹ̀. ẹ̀yin àáfàá tẹ̀ ń bú ṣẹ̀ṣe, tẹ̀ ń kọ́ àwọn náà lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ náà tí ẹ fi ń kọ̀ndẹ́mù òrìṣà wọn, tẹ́ ẹ fi ń bú òrìṣà wọn náà, tẹ́ ẹ fi ń bú àwọn aṣíwájú wọn, àwọn bàtálá, àwọn ọ̀rúnmìlà, àwọn ṣàngó, ọya, ọ̀ṣun wọn, tẹ́ ẹ fi ń bú. ẹ fi ọ̀ṣun wọn lẹ̀, ẹ fi ṣàngó wọn lẹ̀, ẹ fi ògún wọn sílẹ̀. ìhun tó wá yà mí lẹ́nu jù ń bẹ̀ wá ní pé tó bá ti rí ẹ pé o jẹ́wéjégbò, o ti ṣẹbọ nìyẹn. ẹlòmíì ò bìkítà nǹkan tó fẹ́ fi àáfàá mi, kò bìkítà nǹkan tó fẹ́ fi ewé àtegbò yẹn ṣe, bọ̀ tó bá ti rí pé o ti jẹ́wéjégbò báyìí, o ti dẹlẹ́bọ. ní nǹkan tẹ́yìn náà ti ẹ̀dẹ̀ ń ṣe, tó bá kó gbogbo àwọn àáfàá tí wọ́n lọ sí kóòtù tó lọ pariwo yẹn, èmi ni wọ́n máa nífá, èmi ni wọ́n máa tẹfá, èmi inú yín gbẹ́rẹ́ wà lára ẹ̀, èmi inú yín náà lẹ ti pass through ìṣẹ̀ṣe kọjá kẹ́ ẹ tó gbọ́ ló ń gbọ́. ṣé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbógun ti àwọn oníṣẹ̀ṣe nísìnyìí, ìgbà tí wọn náà sì wà nírú ipò ìṣẹ̀ṣe yẹn làwọn kan ti gbógun ti ẹ̀ bẹ́ẹ̀, ṣé o máa rí ìmọ́lẹ̀ Islam? ṣé ẹ máa rí ìmọ́lẹ̀ Islam? ṣé tó bá jẹ́ pé bánàbí ṣe wàásù Islam nígbà tánàbí tí Ọlọ́run pa ànàbí Islam, tánàbí bẹ̀rẹ̀ iṣẹ́, tánàbí bẹ̀rẹ̀ sí ní máa wàásù Islam, kó jẹ́ pé ń ṣe ni ànábì wá ń ṣe òwá gbógun tàwọn oníṣẹ̀ṣe pé ìgbà kan iná ni, kó jẹ́ pé ànábì ló ń gbógun tiwọn, ṣé wọ́n máa gba Islam? ìwàásù ọ̀rọ̀ tútù lànàbí ń bá wọn sọ náà. ọ̀rọ̀ tútù lànàbí ń bá wọn sọ. ànàbí ò bá wọn oníṣẹ̀ṣe jà. iná ṣẹ̀ṣe, iná àwọn tí wọn kì í ṣe mùsùlùmí, tí wọ́n jẹ́ ẹlẹ́sìn míì, tẹ́yìn sọ pé ẹ fẹ́ paná wọn hun yìí. ṣé ńgbà tí ànàbí wà nílé ayé, ṣé ànàbí paná tí wọ́n run? ṣé ànàbí pa ẹ̀sìn tí ò ń ṣe ẹ̀sìn Islam? ṣé ànàbí parun? ìhun tánàbí ò parun lẹ́yìn bá fẹ́ parun. You are just fooling yourself. ẹ kàn ń ba Islam jẹ́ ní tẹ́ bá mọ̀. Be a good ambassador of Islam. Be a good ambassador. ẹ̀yin àfáà lẹ kọ́kọ́ dálẹ̀, ẹ̀yin lẹ tọ́nà wá ọ̀rọ̀, ẹ̀yin lẹ fà títa lọ́lọ́run tó fi ń dìfẹ́mù yín. mi ò sọ pé nǹkan títa lọ́lọ́run ṣe, mi ò sọ pé àti pé èmi ò tí ì rí nǹkan tí ẹ̀sùn tó kà sí lọ́rùn wípé ó ṣe, èmi ò tí ì rí o, èmi ò tí ì rí nǹkan tó ṣe o. bọ̀ bóyá ó wá jẹ̀bi àbí kò jẹ̀bi, I don't know. mo ti wá wẹ̀ tẹ́lẹ̀ náà, ibo ló wà? mi mọ̀ pé wọ́n aṣọ jẹ́ kí n parí program yìí. mi mọ̀ kan tí ibo ni òun lọ báyìí. ok kò sọ àlà. mi ò mọ̀ kan títa lọ́lọ́run ṣe tí ò dá o. torí tẹ́yìn àáfàá tẹ́ẹ̀bà máa bú ṣẹ̀ṣe, tẹ́yìn àáfàá tẹ́ẹ̀bà máa bú àwọn oníṣẹ̀ṣe, tẹ́ẹ̀bà máa takò àwọn oníṣẹ̀ṣe, tẹ́ẹ̀bà máa takò àwọn oníṣẹ̀ṣe. ilẹ̀ Yorùbá láwà, Yorùbá ló níṣẹ̀ṣe, Yorùbá ló níṣẹ̀ṣe. bẹ́ẹ̀ fẹ́ lọ gbẹ́bọ sí kòríta mẹ́ta nísìnyí báyìí, àfi kẹ́ máa wò rárá.
àfi kẹ́ ẹ máa wò rárá. Ẹ má jẹ́ ká fìkan ẹ má jẹ́ ká nira wa lára. Jẹ́ kó níṣẹ̀ṣe ṣe ìgbà tí kò bá ti kí ń ṣe iwájú ta lé mi ẹ gbọ́dọ̀ gbẹ̀bọ síbẹ̀ o. Bọ̀ ìlú gbogbo wa lájọ́ ní ìlú. Má gbẹ̀bọ sí ilẹ̀ tí mo fowó mi rà, ilẹ̀ má gbẹ̀bọ sórí ilẹ̀ mi. Kò sí ohun tó bàjẹ́ ní inú yẹn wípé ìkóríta mẹ́ta tí ó ń gbẹ̀bọ ọ wá gbẹ̀bọ síbẹ̀. Ó yá wá gbẹ̀bọ yẹn, ọ̀gbẹ́ni ìwọ nìkan kọ́ ló nílùú. Èmi ò ń ṣe oníṣẹ̀ṣe, mi ò ń ṣẹlẹ́bọ o, wàláì tàláì mi ì ṣẹlẹ́bọ o. But wípé bóyá mo wá jẹ́ oníṣẹ̀ṣe mo wá fẹ́ gbé ẹbọ tí kò kì í ṣe iwájú ta lé ẹ tó jẹ́ pé orí ìkóríta mẹ́ta ni mo fẹ́ gbé sí, àwa jáde pé kí n má gbé síbẹ̀, wàláì a máa jọ nọra wa dé station ni. A máa jọ nọra wa dé station ni. Bẹ́yìn àfà bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam yìí, ẹ máa jẹ́ káwọn èèyàn máa fi Islam, ẹ máa rí pé Islam máa joro. Ẹ máa jẹ́ kí Mùsùlùmí dínkù torí ẹ pè sálàáfíà mọ́. Wàhálà lẹ̀ ń pè fún, ogun lẹ̀ ń pè fún, fìtínà lẹ̀ ń pè fún, kí ló dé? Let the non-Muslim breathe. Ẹ jẹ́ kẹ́ni tí ó kì í ṣe Mùsùlùmí, ẹ jẹ́ kó rí mú mi, ẹ jẹ́ kó rí ìmọ̀lẹ̀ Islam, ẹ yé fi jàǹdùkú polówó Islam. Ẹ yé fi jàǹdùkú, ẹ yé fi polówó Islam. Ẹ yé fi jàǹdùkú polówó Islam o. Ẹ yé fi jàǹdùkú, ẹ yé fi polówó Islam. Islam ò kì í ṣẹ̀sìn jàgídíjàgan o. Ẹ bá fẹ́ sọ̀rọ̀ ayín di alákatakítí kalẹ̀. Kí wá ní ìyàtọ̀ ẹ̀yin àti Boko Haram báyìí? Ìgbà tá àfà ti ń gbà fá ẹgbẹ́ ẹ̀ lọ sí kóòtù. Kí láàfà ń bú àfà ẹgbẹ́ ẹ̀ fún? Kí lẹ̀ ń búra yín fún? Ká ní pé ẹ mọ Ọlọ́run mọ̀ fi ta lọ́lọ́run pamọ́ ni. Ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ dúró sí ta lọ́lọ́run o. Ọlọ́run wà lẹ́yìn ta lọ́lọ́run o. Wàláì tàláì súnmọ́ bí láì. Ọlọ́run wà lẹ́yìn ẹ̀. Ọlọ́run mọ̀ fi ta lọ́lọ́run pamọ́ ni torí ọjọ́ tí ó gbé lọ sí kóòtù, ká ní kóòtù ní pé kó fi ta lọ́lọ́run sílẹ̀. Àwọn Mùsùlùmí tó wà ń ta alákatakítí tó wà ń ta tó ń takò ta lọ́lọ́run yẹn, ọ lè pa á. Ọlọ́run mọ̀ fi pamọ́ ni kí ta lọ́lọ́run kó lè ráyè jẹ̀ṣẹ́ tó fẹ́ jẹ́. Ọlọ́run fi ta lọ́lọ́run pamọ́ ni. Ẹ wo Deborah ní kíní para ní north ilẹ̀ Haúsá táwọn Mùsùlùmí tó sọ̀kò pa. Tẹ́ẹ̀dẹ̀lẹ̀ lóko tí ó fi kú. Ẹ jọ ìwà táwọn Muslim yẹn tí wọ́n wù ṣó fi polówó Islam ní àbọ̀fi tàbùkù Islam. Ẹ̀yin àfáà kan náà tún jáde lórí ẹ̀ tún support nǹkan táwọn yẹn ṣe yẹn. Ẹ jọ ẹni tí ò ń ṣe Mùsùlùmí ó ṣe mi sọ pé nǹkan tí Deborah ṣe mi sọ pé nǹkan tó dáa ni o. Ó ṣe Muslim ok ó sọ̀rọ̀ sí ẹ̀sìn yín ẹ̀dẹ̀ lẹ́ni yẹn ló kò pa. Ẹ̀dẹ̀ sọ ẹni yẹn ló kò tẹ́mi fi bọ́ ń bẹ̀. Ẹ̀yin dẹ̀ lọ ń gbé òrìṣà tiwọn. Ẹ̀yin náà dẹ̀ ń ba òrìṣà tiwọn jẹ́, ẹ̀ ń condemn òrìṣà wọn. Ṣé tó bá jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe jẹ́ lákatakítí bíi tiyín ni mọ iye àfáà tó ti máa lẹ̀ ló kò pa. Mọ iye àfáà tó ti máa lẹ̀ ní ó kò pa. In the gathering of Muslims ló jẹ́ sí pé àwọn Mùsùlùmí ló wà ń bẹ̀ tó dẹ̀ pé àfáà ẹ wá ṣe lecture fún wa. Àfáà yẹn dẹ̀ débẹ̀ ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ ló mú sọ. Condemnation àwọn ẹlẹ́bọ ló ń ṣe. Condemnation àwọn ẹlẹ́bọ òun ló wá gbárùkù tì. Condemnation àwọn ẹlẹ́bọ ló wá ń condemn. Ìwọ ò rí nǹkan tó dáa nínú Islam tó lè fi polówó Islam. Àfi ìṣẹ̀ṣe gbọ́dọ̀ mú ni. Àfi ẹbọ gbọ́dọ̀ parun ni. Ẹbọ ò lè parun, ẹ má tanra yín nílẹ̀ Yorùbá wa yìí. Ẹbọ ok ní Saudi Arabia ṣẹbọ parun bẹ́ẹ̀. Ṣé kò ṣẹlẹ̀ bọ ní Saudi Arabia?
ẹni tí ò ṣe ìsìláàmù á ṣe bọ́ o, ẹni ò ṣe bọ́ á ṣe ìsìláàmù. Anybody tí kò tí kì í ṣe Islam á ṣe nǹkan mi àbí Ọlọ́run ti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé làkúndínkù wálé yẹ̀dín. Ìgbà tá a ti wá mọ̀ bẹ́ẹ̀ kí la wá ń kọ̀ǹdẹ́ẹ̀mù ìṣẹ̀ṣe fún. Ẹ má ṣe akatakítí ẹ̀sìn mọ́ o, ẹ má ṣe akatakítí ẹ̀sìn, ẹ má ṣe mọ́ o. Báyọ̀ Black lórúkọ tèmi o, mo sọ ìmúdúró náà o, ire o.